Òwe lẹṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹṣin òwe. Bọ̀rọ̀ bá sọnù, òwe la ó fi wá. Kí ni òwe ní ṣe pẹ̀lú ẹṣin? Kí ni ẹṣin ní ṣe pẹ̀lú òwe? Ẹranko tí ò ṣe fọwọ́ rọ́ sẹ́yìn nínú àwọn ẹranko ni ẹṣin jẹ́. Ẹ̀yà ẹṣin tó wà lé ní 300. Ẹṣin jáfáfá nítorí nǹkan tètè máa ń yé. Ẹṣin lè wẹ̀ lómi. Ẹṣin lè sá eré ibùsọ̀ 150 láàrin wákàtí kan. Ẹṣin máa ń sun oorun wákàtí 3 nínú ọjọ́. Lórí ìdúró ni ẹṣin ti máa ń sùn. Ẹṣin lè bí ọmọ 16 sí 20 kó tó kúrò lórílẹ̀. Ó lè bí ọmọ 2 ní ìkúnlẹ̀ kan, àmọ́ kò wọ́pọ̀. Oṣù 11 sí 12 ni ẹṣin fi máa ń gbé oyún. Ẹṣin lè lò tó ọdún 25 sí 30 kó tó kúrò lórílẹ̀. Òǹkà ṣe àfihàn pé nígbà ogun àgbáyé àkọ́kọ́ àti ẹ̀kejì, ẹṣin tó lé ní mílíọ̀nù 8 ni ó kú lójú ogun. Ẹṣin, ayé tẹ̀ṣin ò jẹ́, ìrùdí rẹ̀ yóò jẹ́. Yóò máa gbéraga bí ẹni pé òun nìkan ló wà nílé. Yóò máa ṣe gìràgìrà bí ẹṣin. Fáàbù bí ẹni pé òun nìkan ni. Mi ìmọ̀ tó ní tó fi ń sapá gàǹgà. Má lọ kọjá lẹ́nu àlà mi o, kó má bàa rí wàhálà. Kò yẹ ọmọ pé ó yẹ kó ti mọ gbá gbogbo àwọn ilẹ̀ àbí ṣó ò rí bó ṣe dọ̀tí. Lóòótọ́ mo mọ̀ pé mi ò yẹ kí n gbálẹ̀, mo sì mọ̀ pé àtàwọn ẹni ti kọ̀ mí. Àmọ́ ẹni tó bá mi gbálẹ̀ ó tẹ̀ díẹ̀ ni òun lè fi wá. Dákun gbò bá tẹ̀ só tẹ ọwọ́ tiẹ̀ àbó tẹ ẹsẹ̀ tiẹ̀. Sọ́wọ́ rẹ lóòrọ̀ ni àbẹ́sẹ̀ rẹ lóòrọ̀ tí ò yẹ kó mú gbálẹ̀ ọmọ gbálẹ̀. Ṣé káwa nulé àwa tá a wà nulé àwa ará nulé ṣé ká mọ rìn inú ìdọ̀tí ni? Ká mọ rìn inú ìdọ̀tí torí pé ẹni tó ti ń bọ́ gbálẹ̀ nǹkan ṣe. Torí ká má bàa jìyà la ṣe ń já má jìyà ló fà. Torí pé mo mọ̀ pé mi ì lè ráyè gbà ni mo ṣe ń sanwó lè fún yín. Tó bá jẹ́ pé kò tẹ́ yín lọ́wọ́ bóyá kẹ́ ẹ mú ìgbàlẹ̀ kẹ́ ẹ gbà fún mi. Iyún ni ọmọ san, iyún ni ọmọ sọ. Tílẹ̀ bá kàn mí mo ń ṣe tèmi mo ń gbálẹ̀ bí sáwọn ará nílé wa gọ̀ ní gbogbo wọn gbogbo lọ́wọ́ àbá. Sórí ọ̀ọ́dẹ bá mi sọyún ọgbà ilẹ̀ yìí ọgbà ilẹ̀ yìí ọgbà ilẹ̀ bó ṣe gbà ìdí mo fà pàdé ìwọ nìkan ló wà nínú ilé ni ìwọ nìkan ni ó mọ̀ ṣe ní àwọn ọmọ ilé bá gbọ̀ èmi ò gan ohun òsì lè jẹ́ ọ̀sẹ̀ bá. Màá lú ẹ̀wọ̀n rògbòjà ni wà á tẹ́ kò sí tó ṣe kò sí tó ṣe kò sí tó ṣe olóòrùn ní ọ olóòrùn ní ọ̀dà ń ta ọ̀mí dání olóòrùn ní ọ olóòrùn ní ọ olóòrùn ní ọ olóòrùn ní ọ olóòrùn ní ọ. Bẹ́ẹ̀ bá pè mí ò gan ní tí ẹ̀ lè gbà ní ilé gbà ní. Kí ló dé tí àwọn èèyàn kì í fi ń gbà fún orí? Àìgbà fún orí lọ̀pọ̀lọpọ̀ ènìyàn fi ń rò pé Olódùmarè kò ṣoore fún àwọn. Tí ẹni ẹlẹ́ni ni wọn yóò máa ṣọ́ títí wọn yóò fi rẹ̀ dànù. Ayé ti wá dàbí aginjù àwọn ẹranko. Ẹṣin ò bínú ẹnikẹ́ni. Bí Olódùmarè ṣe dá ẹṣin ti tẹ́ lọ́rùn. Ẹgbẹ́jẹ forí. Ká gbéjẹ́ forí kí ni? Àbí ká tayé yanjú ẹ̀? Ẹni àjọ láǹfààní kan náà ṣe lè máa ṣe bí ọba. Ká wá sọ pé ẹṣin gan lọ́ba láwùjọ àwa ẹranko. Fáàrí rẹ̀ ìbámọ̀ ti pọ̀ jù ó. Ṣó wá yẹ ká lajú wa sílẹ̀ fẹ́ni tí kìí ṣe ọba mọ́ rìnrìn ọba fún wa? Èmi ò ní gbà ń tèmi o, torí ẹnu ẹni la fi kọ́ méje. Má sì fokó omi ṣọ̀nà, ọjọ́ kan wàá kó.
kí ló dé tó ń bínú ẹṣin? Ṣé o nírọ̀rí bí rẹ̀ ni? Ṣé o lè ní sùúrù bí rẹ̀? Ṣé o ní ìfaradà bí rẹ̀? Ẹṣin ló níwà ìrẹ̀lẹ̀ tí yóò fi ọmọ tiẹ̀ sílẹ̀ tí yóò gbé ọmọ ẹlòmíì pọ̀n. Á gbé wọn lọ sí òde adùn. Gbogbo ohun dídùn tí wọ́n bá jẹ níbẹ̀ kò ní kàn ní ẹnu. Gbogbo ẹrù oúnjẹ tí wọn yóò jẹ, ẹṣin ni yóò gbé. Ǹjẹ́ ìwọ lè ṣe irú ẹ̀? Wá gbọ́ o, ẹṣin kọ́ ni èmi o. Ta wá ní ìwọ láwùjọ ẹ̀rọ? Èmi ni ìrùdí ẹṣin. Ayé tí ẹṣin ò jẹ, ìrùdí rẹ̀ yóò jẹ. Ayé tí ẹṣin ò jẹ, ìrùdí rẹ̀ yóò jẹ. Mo rántí ìṣẹ̀lẹ̀ tó sọ mí di ọmọ òrukàn. Mo sáré títí kí n lè jẹ́ èèyàn. Mo jìyà kí n lè jẹ́ èèyàn. Mo jọ̀pọ̀ tó rí tó ìyà kan tó jẹ ìgbẹ́rù mi dáàfin. Kí iṣu mi tó dìyàn, wọ́n gún lódó. Kí àgbàdo mi tó di ẹ̀kan, wọ́n lọ̀ pọ̀. Ìwọ táwọn wo àparò bí ká fi dálá. Àmọ́ orí ẹyẹ ni ò pẹyẹ. Bọ́rọ̀ mi ṣe gbọ́ yìí, kì í ṣe iṣẹ́ òní. Iṣẹ́ àná ló mú kò ní ìlú rọrùn. Ṣáwa wá jẹ́ ẹni tí wọ́n mọ̀ pé àfìnládùn bí àwọn fún wọn. Amóhun ẹ̀rí ayé. Amótẹ̀gbà ọ̀hún. A sì mẹ́sẹ̀ kò lọ lálà. Adójú tó pọ́n kókó mọ̀. Atúmẹ̀yì tó pọ́n báìbàì. Ṣé ẹṣin nìkan ló jẹ̀yà láwùjọ ẹranko ni? Tó fi wá jẹ́ pé ayé lọ́balọ́ba ni ìrùkẹ̀rẹ̀ tán fi ìrù ẹṣin ṣe jẹ ẹ́ kú. Ìrùkẹ̀rẹ̀ ló bá fi mọyì ọlọ́lá. Òun náà ló fi mọyì ọlọ́lá. Bọ́ba bá ń wòde tí ò mú ìrùkẹ̀rẹ̀ lọ́wọ́, ìmúra wọn ò tí pé. Ṣé ẹṣin nìkan ló jìyà láwùjọ ẹranko ni? Òun nìkan kọ́ ni ó jìyà láwùjọ ẹranko lóòótọ́. Àmọ́ bórí ṣe sọ̀rọ̀ ẹṣin ni ó bá ń gbà tó dáyé. Kódà ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tí ẹṣin fi di ẹranko tí wọ́n kàn méèkàn. Ẹṣin, màálù, ológbò àti ajá jẹ́ ẹran tí wọ́n ń sìn ní ààfin. Nínú gbogbo àwọn ẹranko tí wọ́n ń gbé láàfin ọba yìí, ẹṣin nìkan ni inú rẹ̀ máa ń dùn nígbà gbogbo. Yóò máa bẹ́ sọ́tùn, bẹ́ẹ̀ ni yóò máa fò sósì. Bíbẹ́ káàkiri yìí jẹ́ èyí tó máa ń bí àwọn ẹranko tó kù nínú. Lọ́jọ́ kan, ológbò lọ bá màálù pé kó kìlọ̀ fún ẹṣin pẹ̀lú gànràngànrà tí máa ń ṣe láàfin yìí. Àmọ́ màálù kọtí ikún.
ó ní òun ń dẹdẹ rẹ̀ di ọjọ́ tí ọba ó rí i pẹ̀lú ìwà gìràgìrà rẹ̀ yìí ni. Nígbà tó di ọjọ́ kan, ẹṣin ń bẹ́ káàkiri gẹ́gẹ́ bí ìṣe rẹ̀, kò sì mọ̀ pé ìyá ọba ń bẹ ní kọ̀bí níbi tí ó sùn sí. Ó bẹ́ títí, láì mọ̀ọ́mọ̀ ó bẹ́ lu ìyá ọba. Ẹṣin ti pàyà ọba, ẹṣin ti pàyà ọba ni àwọn ẹranko tó kù ń wí. Wọ́n gbé ìyá ọba dìgbàdìgbà bóyá wọ́n lè rí ẹ̀mí rẹ̀ dù. Àmọ́ nígbà tí ilẹ̀ ọjọ́ kejì yóò fi mọ́, ìyá yìí ti kú. Inú àwọn ẹranko tó kù ń dùn pé ẹṣin ó jẹ ìyà àìfarabalẹ̀ rẹ̀. Ṣùgbọ́n nígbà tí ọba sọ̀rọ̀, ó ní bí òun bá fi ìyàwó òun jẹ ẹṣin kò dá ẹ̀mí ìyá òun padà. Ìyá òun náà kú ti dàgbà tẹ́lẹ̀, àfi kí àwọn ṣe ẹ̀yẹ ìkẹyìn fún un. Ó ní kí wọ́n mú màálù láti pa fún ayẹyẹ òkú ìyá òun. Ó ní kí wọ́n lọ kan èèkàn láti de ẹṣin mọ́, kí àwọn ẹrú sì máa pa kókó fún un ní ibẹ̀. Tí ẹṣin bá ń wà léèkàn, yóò dín bíbẹ́ gìràgìrà rẹ̀ kù. Lẹ́yìn èyí ló sọ ọjọ́ tí wọ́n ó ṣe ayẹyẹ òkú ìyá rẹ̀ fún gbogbo ayé. Ó sì ní kí wọ́n mú màálù láti pa fún ayẹyẹ òun. Bí màálù náà bá sì mọ̀ pé ìwà ẹṣin yìí lè kó bá ẹ̀mí òun, ìbá sì ti pè é sí àkíyèsí kó tó di pé ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀. A jẹ́ pé orí lohun gbogbo.